Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa àti Ọlọ́run wa, a dúpẹ́ fún àánú àti ojú rere tí a rí gbà o. A dúpẹ́ nítorí tí ẹ mú wa wà láyé, mú wa wà láyé tí ó dára. A dúpẹ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu. Ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí, ẹ jẹ́ ká rí ọjọ́ ìsinmi àkọ́kọ́ nínú oṣù kẹjọ. A yìn yín lógo Ọlọ́run wa nítorí ẹ kò fi wá sílẹ̀, ẹ̀ ń jẹ́ èmi nínú ayé wa. A sì gbàdúrà pé lè ní ọjọ́ àìkú yìí, àìkú baálẹ̀ ọ̀rọ̀ ẹ̀yin Olúwa yóò fi jogún fún wa. Àti pé ọ̀rọ̀ tí a ó gbọ́ lónìí yóò ṣe ọkàn àti ara wa ní rere o. Kò sì ní lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ. Èní ọjọ́ àìkú ọjọ́ kẹfà oṣù kẹjọ. Èní ọjọ́ àìkú ọjọ́ kẹfà oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò sọ wípé ṣe àfikún ìkápá rẹ nípa ti ẹ̀mí apá kejì. Ṣe àfikún ìkápá rẹ nípa ti ẹ̀mí apá kejì. Nígbà tí a ó mú àkọ́sórí wa nínú ìwé Galatia orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Ìwé Galatia orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí tí ara ń ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ lòdì sí ẹ̀mí àti ẹ̀mí lòdì sí ara. Àwọn wọ̀nyí sì lòdì sí ara wọn kí ẹ má bàa lè ṣe ohun tí ènìyàn ń fẹ́. Nígbà tí a ó mú Bíbélì kíkà wa nínú ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkíní dé ìkẹtàlá tí ó kà báyìí pé ǹjẹ́ ẹ̀bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Jésù Kristi, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Nítorí òfin ẹ̀mí ìyè ni nínú Jésù Kristi ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Nítorí ohun tí òfin kò lè ṣe tí ó ti jẹ́ aláìlera nítorí ara, Ọlọ́run rán ọmọ rẹ̀ tìkára rẹ̀ ní àwòrán ara ẹ̀ṣẹ̀ àti bí ẹbọ sísun fún ẹ̀ṣẹ̀. Ó sì dá ẹ̀ṣẹ̀ lẹ́bi nínú ara kí a lè mú òdodo òfin ṣẹ nínú ara tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Nítorí àwọn tí ó wà nípa ti ara wọn a máa ro ohun ti ara, ṣùgbọ́n àwọn tí ó wà nípa ti ẹ̀mí wọn a máa ro ohun ti ẹ̀mí. Nítorí èrò ti ara ikú ni o, ṣùgbọ́n èrò ti ẹ̀mí ni ìyè àti àlàáfíà. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún òfin Ọlọ́run, òun kò lè ṣe o. Bẹ́ẹ̀ ni àwọn tí ó wà nínú ti ara kò lè wu Ọlọ́run. Ṣùgbọ́n ẹ̀yin kò sí nínú ti ara bí kò ṣe nínú ti ẹ̀mí, bí ó bá ṣe pé ẹ̀mí Ọlọ́run ń gbé inú yín. Ṣùgbọ́n bí ẹnikẹ́ni kò bá ní ẹ̀mí Kristi, òun kò sí nínú ẹni tirẹ̀. Bí Kristi bá sì wà nínú yín, ara jẹ́ òkú nítorí ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n ẹ̀mí jẹ́ ìyè nítorí òdodo. Ṣùgbọ́n bí ẹ̀mí ẹni tí ó jí Jésù Kristi dìde kúrò nínú òkú bá ń gbé inú yín, ẹni tí ó jí Jésù Kristi dìde kúrò nínú òkú yóò fi ẹ̀mí rẹ̀ gbé inú yín, sọ ara kúkú yín di ààyè pẹ̀lú. Ǹjẹ́ nítorí náà ará, ajígbèsè ni àwa o, kì í ṣe ara ni àwa jẹ ní gbèsè tí a ó fi máa wà nípa ti ara. Nítorí bí ẹ̀yin bá wà ní ti ara, ẹ̀yin yóò kú. Ṣùgbọ́n nígbà tí ẹ̀yin bá ń pa iṣẹ́ ti ara run, ẹ̀yin yóò sì yè. Kí Olúwa kí ó bùkún kíkà àti gbígbọ́ ọ̀rọ̀ rẹ̀. Wàyí tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ àìkú. A kọ́ lánàá nípa pàtàkì ìfikún ìkápá wa nínú ẹ̀mí àti díẹ̀ nínú bí a ṣe lè ṣe èyí. Lónìí a ó tún lọ tú jinlẹ̀ díẹ̀ sí i nípa bí a ṣe lè fikún ìkápá wa nínú ẹ̀mí. Èròǹgbà pàtàkì nínú fífikún ìkápá wa nínú ẹ̀mí ni kí a lè wà nípa ti ẹ̀mí sí, kí a sì lè dàbí Jésù Kristi sí, kí a sì lè dínkù díẹ̀ nínú ìwà ènìyàn tí ó dá wa. Nítorí èrò ti ara ọ̀tá ni sí Ọlọ́run, nítorí kì í tẹríba fún Ọlọ́run, òun kò tilẹ̀ lè ṣe. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkeje. Ohun àkọ́kọ́ tí o gbọ́dọ̀ ṣe ni kí o jọ̀wọ́ ayé rẹ fún ìdarí Jésù Kristi Olúwa. Di àtúnbí nípa ìrìbọmi tí ó sì ń ṣàfihàn ikú rẹ̀ sí ẹran ara àti ayé titun nínú Jésù Kristi. Lẹ́yìn èyí, wá kí a baptize rẹ pẹ̀lú ẹ̀mí mímọ́ kí o sì pé láti máa gbé inú rẹ kí o sì gba àkóso ayé rẹ. Ní kété tí o bá ti gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí, o gbọ́dọ̀ bẹ̀rẹ̀ sí ní dín àwọn nǹkan ti ẹran ara rẹ
tó fẹ́ kí o dínkù. Má ṣe jẹ́ kí ẹran ara darí rẹ. Òun kò lè máa lo àwọn àsìkò ọ̀fẹ́ rẹ. O kò lè máa lo àwọn àsìkò ọ̀fẹ́ rẹ lórí ẹ̀rọ ayélujára bí ajere. Ẹ̀rọ ayélujára bí ajere òde lílọ tàbí kí o máa jẹun lóòrèkóòrè bí o ṣe wù ọ́. Bí o bá fún ẹran ara rẹ ní ohun gbogbo tí ó bá béèrè fún, ìwọ yóò wà lábẹ́ ìdarí ẹran ara rẹ o. Èyí yóò sì yọrí sí ìparun ayérayé. Paulu sọ nínú ìwé Ìṣe àwọn Àpọ́stélì orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n pé nínú Jésù ni àwa onígbàgbọ́ ń gbé wà nínú ààyè tí a sì ń rìn kiri tí a sì ń gbé ẹ̀mí wa. Ìyẹn gbọ́dọ̀ jẹ́ ẹ̀rí rẹ pẹ̀lú. Ìwọ náà tún nílò ẹ̀mí mímọ́ láti fi ara rẹ sí abẹ́ ìtẹríba. O kò lágbára láti bá ẹran ara rẹ jà fúnra rẹ. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹtàlá. Láti tẹ̀síwájú láti mú ìkápá wa nínú ẹ̀mí dàgbà, o gbọ́dọ̀ máa gbàdúrà láìsinmi láìsàárẹ̀ lóòótọ́. Bí ìwé Tẹsalóníkà orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹtàdínlógún ṣe sọ, bí o kò bá ṣetán láti gbàdúrà kíkankíkan àti léraléra ní gbogbo ìgbà, o kò tíì ṣetán láti fi kún ìkápá rẹ nínú ẹ̀mí nìyẹn o. Nígbà tí o kò bá lè gbàdúrà nínú òye, nígbà tí o bá gbàdúrà nínú òye, wà á ní gbáradì nínú ẹ̀mí. Àwẹ̀ àti kíka ọ̀rọ̀ Ọlọ́run lójoojúmọ́ gbọ́dọ̀ di ìgbé ayé rẹ. Ìwé Jeremáyà orí ìkáǹdógún ẹsẹ̀ ìkẹrìndínlógún. O gbọ́dọ̀ máa wá láti gbọ́ ohùn Ọlọ́run ní gbogbo ìgbà. Kí o bí léèrè ní àwọn ìbéèrè nípa àwọn ohun tí kò yé ọ nínú ìwé mímọ́. Àwọn ìgbésẹ̀ yìí jẹ́ ohun tí kò le tí ó sì lọ tààrà, ṣùgbọ́n ó le fún ọ̀pọ̀ ènìyàn láti máa ṣe ní àkókò déédéé. Ọ̀rọ̀ àgbéyẹ̀wò: ǹjẹ́ ò ń ṣe àfikún sí ìkápá rẹ nínú ẹ̀mí? Kí Olúwa kí ó ràn wá lọ́wọ́. Tí ọkọ̀ bá lọ sókun tó bá lọ sí ọ̀sà, a padà sí ilé ìbùté ibi tí a fi àdàgbà ètò ọ̀run ṣíṣí kíkà ti èní sí. Olúwabùkọ́lá aya kóni ó kọrùn ṣíṣí ti èní. A kú ọjọ́ ìsinmi ti èní o. Ọ̀pọ̀ rẹ̀ ni a ó ṣe láyé lórúkọ Jésù. Ó dàbọ̀.